ìkan nínú àwọn OPC Gani lẹ́kìtì tó ń tẹ́tì mi ó mọ̀lé ó mọ ọ̀nà mi tẹ́ bá gbọ́ tí ń bá sọ sórí kan pé nígbà tá a fẹ́ ṣe rálì Èkìtì èèyàn kan sọ wípé òun máa tẹ̀lé wa lọ́bọ̀ tóun ò ní yọjú síta torí bàbá torí Gani ọ̀gá wọn ọmọkùnrin yẹn náà ni orúkọ rẹ̀ a máa jẹ́ Ṣọlá Òjó ọmọ kóró Èkìtì ó ń threaten life me because of Gani Adams ó ní mò ń bú Gani ó ní mò ń sọ̀rọ̀ sí Gani ṣùgbọ́n òun ti gbàgbé pé àwọn ọ̀rọ̀ tí Gani ti sọ fún ara ẹ̀ tó sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu tó ní bàbá Bọ́lá Ahmed Tinubu apààyàn ni àwa wá díẹ̀ dáadáa nínú ìwé òfin Nàìjíríà tá bá fẹ́ sọ apààyàn kan yàn ó yẹ kó tó lè prove ẹ̀ but bàbá Bọ́lá Ahmed Tinubu ò tẹ́tì yẹn ó fẹ́ sọ apààyàn kan Sunday Ọmọdéyẹmọ Igboho ṣá tó ní Sunday Igboho wà lára àwọn 10 million man tí bàbá Tinubu rán láti máa pààyàn kiri ẹ gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀ jáde síta tẹ́ni Sunday Igboho pé ayé assassin ni ó mọ̀ dáadáa Igboho mà ní kọ́ lọ borí wá kọ́ lọ mọ́rùn wá ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ àràbùlẹ̀ ń ṣe náà ń tó jẹ́ kí jáde síta ni pé if anything happen to me or to my children tàbí ìyàwó mi ẹ mú Ṣọlá Òjó Comrade Ṣọlá Òjó ọmọ kóró ni ó mọ lé mi ó mọ ọ̀nà mi dáadáa nígbà tó ń ṣe OPC tó jẹ́ chairman àwọn OPC lẹ́kìtì ń bíbà yìí èmi máa ń fún wọn lówó ni nígbà tó ń tẹ̀lé wa kiri gbà ẹ́ lọ́hùn táwọn àwọn náà gbàgbọ́ nínú òmìnira ilẹ̀ Yorùbá láì mọ̀ pé irọ́ ni so fídíò ẹ̀ ti máa play ẹ̀ fún yín mo ti sẹ́ǹdì ẹ̀ sí ọ̀gá mi ọ̀gá mi dẹ̀ ti sọ fún mi pé fídíò yẹn ti dé ọ̀dọ̀ IG Inspector General of Police ó ti dọ́dọ̀ DSS officers ó ti dọ́dọ̀ àwọn alágbára mo wá fi àkókò ìrọ̀ gómìnà Èkìtì báwo Commissioner of Police lẹ́kìtì Ṣọlá Òjó is threatening my life because I support Sunday Adéyẹmọ Igboho ṣá fún ìrù ẹkùn tí bàbá Bọ́lá Ahmed Tinubu ní ká fi protect ìlú wọn tí Gani ò dẹ̀ rí kankan ṣe torí nígbà tí Gani ń pe bàbá President Bọ́lá Ahmed Tinubu ní apààyàn bàbá Bọ́lá Ahmed did not threaten any one of them nígbà tí ọmọ Gani jáde síta tó ní ayé assassin ní Sunday Igboho ò ṣe anything fún wọn lẹ́ni mo ti rí àwọn ọlọ́kadà tó ń kọjá lọ tó kọjá bọ̀ mo torí mo ti jí mo jáde lẹ́ni ègé níyàwó mi ní àwọn ọlọ́kadà yẹn bọ́n ṣe ń lọ wọ́n ń wo bíbà yìí bí wọ́n rò pé mọ́tò náà máa fi kébí ó ti ṣàlàyé mọ́ pé níbi tẹ́ bá ti rí tọ́pàkì Sienna red sí ibẹ̀ ní ilé ẹ̀ mọ́tò mi dẹ̀ wà nílé mẹkáníìkì ó ti pẹ́ kò mọ̀ bí òun ni ò jẹ́ káwọn yẹn mọ ibi tó ń lọ tí wọ́n fi ń lọ tó fi ń lọ kábọ̀ so mo fi àkókò yìí sọ fún ẹ̀yin ọmọ Yorùbá if anything happen to bàbá Èkìtì Ṣọlá Òjó Comrade Ṣọlá Òjó ọmọ kóró Èkìtì Olúpọ̀tì kábíyèsí Olúpọ̀tì ọba Ọládipúpọ̀ Kọ́ládé ìkan nínú àwọn ọmọ kóró ti tún bẹ̀rẹ̀ again this is not the first time ṣẹ́gbọ́n mi sà kábíyèsí mo fi àkókò pé bàbá mi èwì adó kábíyèsí ọwọ́ ajérò Ṣọlá Òjó is threatening my life because of Gani torí nígbà tí Gani kan jáde síta tó ń pe bàbá Bọ́lá Ahmed Tinubu ní apààyàn bàbá Bọ́lá Ahmed Tinubu ò nìkan lọ tẹ́tí láìfù ẹ̀ èmi ò torí pé tí èmi ò fi sọ́pọ́tì Gani is working against the Yorùbá race torí ọmọ tápà ni ẹnu mi gbà gbogbo tí mo ṣe látijọ́ ìwà rìhásà ni màá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kó àṣírí Gani títa Ṣọlá Òjó èmi ò ní bú ẹ mi ò ní sọ̀rọ̀ ẹ Èkìtì làwọn méjèèjì ṣùgbọ́n ẹni tó torí ẹ̀ jáde síta tó rán ẹ lèmi máa attack àṣírí bó ṣe lọ gba 50 million òun àti bàbá Payọ̀ Adébánjọ working against Bọ́lá Ahmed Tinubu pé Bọ́lá Ahmed Tinubu kò gbọdọ̀ di president àṣírí ẹ̀ wà lọ́wọ́ àwa
bí ó ṣe ń gba fi OPU gbowó bó mo ń sọ ilé kí ẹ lè mọ̀ torí àwọn ọ̀kadà yẹn ti kọjá níwájú ilé bí mo ṣe dé ní ìyá nígbò àwọn ọlọ́kadà yẹn ń lọ wọ́n ń bọ̀ pé ara ń fún òun ò mọ tó ń ṣẹlẹ̀ mo rẹ̀ ti sọ fáwọn kó láńlọ́ọ̀dù ẹgbẹ́ mi tó wà ládùúgbò ṣe gbọ́ mi sà Ṣọlá Òjó mọ lémi dáadáa bíi a month ago ó àjọpàdé ládùúgbò yìí adẹ̀jọ́ mọ́ra ní ṣọ́ọ̀ṣì kan ṣe gbọ́ mi so mo ń sọ eléyìí kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ bàbá Inspector General of Police DSS officers Ekiti State Governor and CP Ekiti Ṣọlá Òjó is threatening my life ẹ̀rí wà o tẹ́yìn ò bá tí rí fídíò tó ṣe mo ti sọ fún pé òpònú ní Gani òpònú ayírada. Ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o. Ojú ẹ̀ lẹ́wọ̀ yẹn Ṣọlá Òjó lẹ́wọ̀ yìí o. Mo kí yín lẹ́yìn ilé o. Orúkọ mi ni Honorable Comrade Olúṣọlá Òjó tí mo jẹ́ leader OPC ní ìpínlẹ̀ Èkìtì. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Èkìtì tó ń sọ̀rọ̀ sí ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o. Bàbá Èkìtì mo fẹ́ fi àsìkò èrò ẹ̀ sọ fún ẹ wípé ó kọjá yẹ o ìlú tó bá tó pa mí kú ẹ̀sìn tó la fi jó ó kọjá yẹ o nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sí ààrẹ ọmọ àlè ilẹ̀ Yorùbá. Olúṣọlá Òjó ọmọ àlè ni ẹ́ ọmọ àlè Èkìtì ni ẹ́ tó bá jọmọ àlè Èkìtì wàá mọ̀ wípé agbára Ààrẹ Ọ̀nà Kakanfò kò dé Èkìtì bóyá wàá padà lọlé lọ béèrè ìtàn ṣùgbọ́n torí ìjẹkújẹ tẹ̀ ń jẹ kò jẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ̀ ń sọ mọ́ ìjẹkújẹ tẹ̀ ń jẹ majority of you ó mú yín gbàgbé ọjọ́ ọ̀la ìwọ gẹ́gẹ́ ló máa lè because I know what you say to me about Gani himself màá wá píṣọ èmi àti ẹ nígbà tá a lọ sọ́dọ̀ kábíyèsí ọwọ́ ajérò maybe tábà ní kò ṣe fídíò fún bàbá Èkìtì kò ṣe program fún bàbá Èkìtì ó yẹ kó lè sọ pé no it is because you are ọmọ àlè ṣùgbọ́n mèmí kọ́ lọ́mọ àlè agbára Ààrẹ Ọ̀nà Kakanfò dé Èkìtì kò dé Èkìtì lọ bèrè ìtàn so the threatening I did not say this one mo ti sọ ọ̀rọ̀ Gani tí mò ń sọ tẹ́lẹ̀ rìhásà ni màá wá mú now màá sọ̀rọ̀ Gani di iṣẹ́ now kí ìwọ tó mọ Gani lèmi ti mọ Gani ó lè tẹ́jọ́ ń jà ẹ̀mí ọmọ Yorùbá tẹ́jọ́ ń gbà enough is enough so the IG baba IG mo mọ̀ pé fídíò yẹn ti máa dọ́dọ̀ yín sà fídíò yẹn ti máa dọ́dọ̀ yín mo ń fi àkókò yìí rọ bàbá wa gómìnà ìpínlẹ̀ Èkìtì ọlọ́lá jùlọ bá o àti àwọn bàbá wa kábíyèsí DSS lẹ́kìtì if anything happen to me Comrade Ṣọlá Òjó mo ti receive àwọn nọ́mbà àwọn kọ̀ọ̀kan but private number ni no jẹ́ kí n gbé mi tẹ̀ mímí ò tí rí fídíò yìí wọ́n ti send fídíò yìí sí mi it is because a lọ sí Kwara State mo wíìkì díẹ̀ ni mo fi ń sùn látàárọ̀ but àwọn èèyàn yà ń kọ́ pé mi bàbá Èkìtì àwọn send fídíò kan sí ẹ lọ wò jọ̀ọ́ wà kí á wo ẹ má jáde òbí ẹ má kọ́ àwọn ọmọ yín kò ní adó ni kíní kan níbi kan torí ẹni tó sọ̀rọ̀ yóò dàbí pé olóòní kan ní ọ̀gá OPC ládó nígbà tí mo wá wò mo ní Ṣọlá Òjó bíi 2 months ago ó ìwà sádùúgbò mi ń bíbà yìí tó jẹ́ pé ilẹ̀ ìyàwó ẹ̀ tó ń wá kiri èmi gan ni mo mú lọ́bẹ̀ so he know my house he know my family and my children so if anything happen to me Commissioner of Police of Ekiti State Mr. Governor IG
wọ́n ṣe ìlara torí ìrù ẹkùn iṣẹ́ tí bàbá Bọ́lá Ahmed gbé lé wa lọ́wọ́ láti flush àwọn ẹni bí out of our land. Ọ̀gá DSS, this man is threatening my life. Ó mọ ilé mi, ó mọ ọ̀nà mi o. Ó mọ ilé mi, ó mọ ọ̀nà mi. Lèmi fi jáde síta pé kí gbogbo ènìyàn kẹ́ lè gbọ́. Torí OPC tẹ́lẹ̀ ẹgbẹ́ pààyàn-pààyàn ni wọ́n. Ọmọ Yorùbá náà dẹ̀ ń pa. Àwọn oníṣẹ́ mi. Àwọn oníṣẹ́ mi ju kọ́gbẹ̀mí ọmọ Yorùbá. Àwọn olóore kankan tó fẹ́ ṣe fọ́mọ Yorùbá. They are always working against the Yoruba race. They are always working against the Yoruba race. Ló fi jáde síta. Màá wá sọ pé tó bá rán ènìyàn níṣẹ́ ẹrú, ènìyàn máa ń fi tọmọ jẹ ni. Wọ́n máa ń fi ti ọmọ jẹ ní ẹgbọ́ programme ẹ̀yẹ tán. Ìlú tó bá dún pàpínkù ẹ̀sìn sọ́la fi jó ó kọjá yẹ ó nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sáàrẹ. Àlọ́ máa lè ní ẹ́. Ṣọlá Òjó ọmọ àlè ní ẹ́. Torí Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ ààrẹ lórí ilẹ̀ Yorùbá ni. Ṣé gbọ́? Ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ká. Lára àwọn tó ń pè ní adviser sí fún Gani lélẹ́yìí. Ẹ gbọ́ nígbà tí irú àwọn wọ̀nyí bá sọ̀rọ̀ àǹdí èèyàn. Báwo lohun rere kan ṣe máa jáde ń bẹ̀? Òpònú ń tẹ̀lé òpònú. Afọ́jú ń tẹ̀lé afọ́jú. A ní kó fi Yorùbá lọ́rùn lẹ̀. Ta ló máa lè nínú èmi pẹ̀lú ẹ? Èmi ń tẹ̀lé ọmọ ọkọ Yorùbá tó fẹ́ràn Yorùbá. Ìwọ ń tẹ̀lé ọmọ Núpé, ọmọ Tápà that did not belong to our land. Olúṣọlá Òjó tí mo jẹ́ leader OPC ní ìpínlẹ̀ Èkìtì. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Èkìtì tó ń sọ̀rọ̀ sí ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o. Bàbá Èkìtì, mo fẹ́ fi àsìkò èrò ẹ̀ sọ fún ẹ wípé ó kọjá yẹ o. Ìlú tó bá dún pàpínkù ẹ̀sìn sọ́la fi jó ó kọjá yẹ o. Nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sí ààrẹ. Ọmọ àlè ilẹ̀ Yorùbá ló ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣọlá máa fọkọ bu. Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ ààrẹ lórí ilẹ̀ Yorùbá ni. Ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o. Ọmọ wa o lẹ́ni o. Ìgbà tí ó wọ̀ mí mo kí ilẹ̀ yìí lé o. Gbogbo mi o. Orúkọ mi ni Honorable Comrade Olúṣọlá Òjó tí mo jẹ́ leader OPC. Àní kò fọkàn balẹ̀ kò sí kankan jáde kí ló ń bá ẹ lẹ́rù. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Èkìtì tó ń sọ̀rọ̀ sí ibà Ààrẹ Ọ̀nà Kakanfò. Kò sí kankan tó máa ṣẹlẹ̀. Lóògùn ọ̀fẹ́ o. Wọ́n bí mẹ́ta láwọn dáa. Mo fẹ́ fi àsìkò èrò ẹ̀ sọ fún ẹ wípé ó kọjá yẹ o. Ìlú tó bá dún pàpínkù ẹ̀sìn sọ́la fi jó ó kọjá yẹ o. Nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sáàrẹ. Ọmọ àlè ilẹ̀ Yorùbá. Àtẹ̀jáde Ọ̀nà Kakanfò tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá. Ó jẹ́ ààrẹ lórí ilẹ̀ Yorùbá ni. Ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o. Àwọn èèyàn ní ọ̀rọ̀ ìdátẹ́nu ẹ̀ ṣé ẹ ti rí o ẹ̀yin èèyàn mi. Ẹ máa gbọ́ àbí kẹ́ ẹ ọmọ ọkọ àtọmọ Tápà. Ẹ gbọ́ ẹni tó tẹ̀lé ọmọ ọkọ tàbí ẹni tó tẹ̀lé ọmọ Tápà ta ló máa lè. This man working against Yoruba man support Tinubu Obi ó lè yẹ millions of naira tán gbà tí n tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yẹ fi ṣẹlẹ̀ orí ló kó wáyọ lẹ́kọ̀ọ́. He always working against the Yorubas.
a ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe, ẹ like fídíò wa, kẹ́ ẹ bá wa share ẹ̀. Títí tá ó fi pàdé lọ́jọ́ òmí, ó dàbọ̀.